yá akínyìn kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV ọlọ́run jẹ́ ká dààmú ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ọlá ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìgbéga ọ̀sẹ̀ àlàáfíà ni ó jẹ́ fún wa oṣù December yìí ìbànújẹ́ ó kéré tóbi kò ní jẹ́pin wa lórí ọ̀rọ̀ bàbá wa Alhaji Wasiu Ayinde Massa olúwayé àwọn olórin olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú pẹ̀lú lẹ́tà tí bàbá kọ táwọn náà jáde gẹ́gẹ́ bí ọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sọ wípé Wasiu Ayinde ò tó sí ọba ìlú Ìjẹ̀bú kódà àwọn kan ní lẹ́yìn tí Wasiu Ayinde bá jọba Ìjẹ̀bú káti wàá gbà pé wọ́n jọba Ìjẹ̀bú ǹjẹ́ wọ́n tún lè máa lọ sóde lọ kọrin wọ́n ní ǹjẹ́ Wasiu Ayinde tún lè máa lọ sóde lọ kọrin ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ wá ní èmi ń lọ lónìí yìí bí wọ́n ò lọ sóde lọ kọrin bí wọ́n ò lọ bó sì jẹ́ pé òde àwọn lọ́balọ́ba náà máa lọ gẹ́gẹ́ pé bí wọ́n ti jọba àbí but èrò tèmi ni pé kí ni púpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n sọ wípé Wasiu Ayinde ọba ò tọ́ sí nílùú Ìjẹ̀bú ìsọmọ Ìjẹ̀bú so bó lẹ sí mọ ìlú onílùú tó ẹni tó ní ìlú ni kò possible láíláí púpọ̀ àwọn èèyàn jáde wípé Wasiu Ayinde kò lè jọba ó sì lè jọba Ìjẹ̀bú ó fẹ́ lo ògbójú torí pé ọmọ Tinubu ni pé òun àti Tinubu wọn ò jọ fi ṣe arúmọjẹ nǹkan kan Wasiu Ayinde Ìjẹ̀bú ni gbogbo ara dẹ̀ mọ̀ pé ọmọ Ìjẹ̀bú ni tí wọn bá sì joyè àbí tí wọn bá jọba ní agboolé wọn èmi ò rò wípé Awùjalẹ̀ tí ó gbéṣẹ̀ mi ò rò wípé yóò sọ wípé òun fẹ́ fi Wasiu Ayinde jẹ olórí ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú oyè tí wọ́n fi Wasiu Ayinde jẹ ó wọ ṣé ìṣèpẹ̀bí ni àbí ìgbódù ni ẹ̀yàn máa ń wọ̀ Wasiu Ayinde wọ̀ ó dẹ̀ jáde ó jẹ olórí ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú so èmi rò pé tí wọ́n yìí bá jẹ ọba nílé wọn kò lè jẹ oyè tí wọ́n fún un bí àpẹẹrẹ gbogbo àwọn tí wọ́n jẹ mọ́gàjí nílẹ̀ Ìbàdàn ló ń tọ́ka sí wípé wọ́n ní access sí ọba ní palace nílẹ̀ Ìbàdàn ẹ mọ́ gbàgbé pé àìmọye àwọn mọ́gàjí ló jẹ́ wípé àwọn ọ̀ràn bàbá ńlá àti náà ti jọba rí tí ò tún tí ì kàn wọ́n ara àwọn míì tí ó yẹ pé ó lè má tí ì kàn àwọn náà wọ́n ṣe ń tò ṣùgbọ́n pé Wasiu Ayinde ò tọ́ sí ọba ó tọ́ sí ìbéèrè tá kàn wá béèrè ní wípé ṣé tó bá jọba tán sí yóò tún máa kọrin kì í ṣe wípé ká máa sọ pé wọ́n ní Wasiu Ayinde ò tọ́ sọ́ba rárá kò yẹ kò ó fẹ́ lo ọgbọ́n ó fẹ́ lo torí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò fowó ra ipò yóò fowó tí wọ́n yìí bá jọba ńlé wọn ọba àná tó gbéṣẹ̀ ńlẹ̀ Ìjẹ̀bú kò ní fi jẹ olórí ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú ẹ jẹ́ ká kọ́ lọ mọ̀ yẹn bẹ́ẹ̀ so ẹ jẹ́ á mọ ọ̀rọ̀ tí a máa sọ torí wípé àìsọmọ Ìjẹ̀bú púpọ̀ ọmọ Ìjẹ̀bú gan kò lè mọ bí wọ́n ṣe ń pín bí yẹn sì rí nìyẹn ẹ̀yin tí ẹ wà ní Ọ̀yọ́ Èkó kódà kó jẹ́ Àbújá tàbí gbogbo ibi tẹ́ bá máa wà òkè òkun ni bàbá kan bẹ ní ìlú Ọ̀yọ́ Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là máa lo fọ́nrán wọn nísìnyí bẹ́ẹ̀ náà bá ní àwọn kankan tẹ́ fẹ́ sí lọ́dọ̀ wọn lóríṣiríṣi ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ́ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apẹ́ lọ. babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o
gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀? ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn o. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.